òbò ni Muhammadu fẹ́ dó ó fẹ́ dó yóò ń yá ó lọ wẹ̀ ó lọ sáwà pé òkè o kóun gbafẹ́ kóun farabalẹ̀ jẹun. ó lọ wẹ̀ ó lọ sáwà kò sí wàhálà ò ṣẹgbọn ms. ò ní sóríire pẹ̀lú ohun tó dàbí ohun àwọn amúgbó yẹn. ẹ sáà sí ní lọ́ọ̀yà síbẹ̀ ní lọ́ọ̀yà ẹ sáà. ó lọ wẹ̀ ó lọ sáwà ìgbà tó máa fi dé ebi ti parí ẹ̀ pé kó wọn tẹ̀sẹ̀ lórí pé gbogbo àwọn sàábì òun ti ṣubú wọn ti kú kalẹ̀ so nǹkan tí ò fi jẹ oúnjẹ yẹn nìyẹn ọlọ́gbọ́n lọ́lọ́dẹ má máa tàn wá ìgbà tí mo fẹ́ jẹun tí mo ráwọn èèyàn tó mo kọ́ ó ṣe bóyá wọ́n sùn ni ló fi mẹ́rin èèyàn ló tẹ́sítì ẹ̀ ó dẹ̀ ní páwọn wèrè yìí ti kú sílẹ̀ ẹ wá sọ pé kó jẹ báwo ló fẹ́ jẹ sógọ̀ ni sẹ́yìn wáìnì wa ni ẹ̀wá kó tó jẹ́ prophet májèlé tó ara tẹ́sítì yẹn náà ẹ ní páwọn yòókù ànàdákú ni ibi tí wọ́n ti jẹ́ ibẹ̀ náà kú sí. hello ẹ kálẹ́ sàn. ẹ ṣe sùúrù téèyàn bá ṣe. ẹ má bínú ẹ dákun pọ́ìntì méjì kan bẹ nínú àdìsí yẹn ẹ rí i pé nígbà tó béèrè ẹ rí i pé nígbà tó béèrè orúkọ ó béèrè pé kí lorúkọ bàbá rẹ̀ ó wá dá orúkọ ẹlòmíín fún Muhammad wá sọ fún yín pé orúkọ bàbá rẹ̀ lélẹ̀ so ó jẹ́ kó mọ̀ wípé tó bá parọ́ á padà já ọ nínú àdìsí yẹn so náà nísìn so obìnrin yẹn ti wá bìlífù wípé nígbà tí ó fi dákọ pé ó kọ bàbá rẹ̀ rèé bóyá Jibrilu ló wá fún ní information yẹn wípé orúkọ bàbá àwọn lélẹ̀ so that mean information kan ló gbà tẹ́lẹ̀ tó fi lè mọ orúkọ bàbá rẹ̀ yẹn àbí kó ti jẹ́ sí pé ẹni tó mọ̀ dáadáa tẹ́lẹ̀ ni so torí pé tó fi lè mọ orúkọ bàbá rẹ̀ níbẹ̀ yẹn ó yẹ kí information yẹn lè dọ́dọ̀ rẹ̀ wípé ẹran tó wà ńlẹ̀ yẹn o májèlé ni. ó mẹ́sẹ̀ sọ ẹ̀kú lè ṣe mí lẹ́sìn. ṣé bí àmọ́ jọ̀yàwó yín ni ẹ sọ fún mi. ẹ ṣe gan torí àwọn ọmọ ẹrú yẹn ẹ máa ń ní a 25-year-old Uganda pastor was unalived hours after participating in a public Christian-Muslim debate where two Muslim women reportedly converted to Christianity. Witnesses said Pastor Bernard Mulongo was threatened afterward by Imam Hassan Musa, who allegedly told him, "You deserve death for leading Muslims to Christ." Later that evening, after a radio interview, armed men on motorcycles stopped Mulongo and his friend. The friend escaped, but Mulongo was captured and later found dead with multiple injuries. Police are investigating the murder, and Musa is considered a suspect, but remains at large. Odisalo, Mulongo is survived by his wife and 2 children. So, àwọn tó sọ pé MS baba kí lè tí ò lọ bá Làbúbù níbi tí ó ti ní kó ti wá òun rèé o. Àwọn tó yọjú tán lọ ṣe dìbéètì kan ni wọ́n pa yìí o. Wọ́n parí dìbéètì ni wọ́n ra trace ẹ̀ pé ọ̀nà bo nílé ẹ̀ ọ̀nà bo ló gbà wọ́n dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ rọra lọ ṣe wọ́n dẹ̀ lọ pa. Ẹ wá ní kémi náà yọjú sí Làbúbù kò sọ fún mi pé òun ń bọ̀. Ṣé ẹ mọ̀ nǹkan tó dì mọ́ òṣùkà sórí? Ẹ mọ̀ nǹkan tó dì sóṣùkà ẹ mọ̀ nǹkan tó. Now àwọn people yìí mọ̀ pé gbogbo Muslim pátá àti imam àti sheikh they are potential hired assassin. Wọ́n ń pààyàn fáàlà ni. Ẹ bá wa sọ kínní ẹ wá sọ kínní ní online. Ẹ wá sọ ní online. Tí n bá dé Nàìjíríà gan àbí kí n lọ wá security. Torí àwọn Mùsùlùmí wọ́n ya bọ̀sí kó tó dìgbà tí máa wá Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá Islam àti parẹ́ gbogbo mosque yẹn wọ́n á ti wó. Onílé tẹ̀yìn wá sọ pé tó bá wá sáwọn ẹ̀rí. Farabalẹ̀ ọmọ arìnrìn àjò ní sùúrù. Ọ̀gá mi bá wọ̀ wí ọ̀gá mi bá wí kó dákẹ́. Ọ̀gá mi bá wí dákẹ́ jàre. Ọ̀gá mi bá wí báwo ni wọ́n ṣe jẹ́. Àwọn pípù yìí gọ̀ débi ó wá ń jẹ́ ọmọ alájà ọmọ arìnrìn àjò. Ọ̀gá mi ò mọ̀ MS lèmi mọ̀ máa dákẹ́ ẹnu ẹ̀. Ọmọ àlejò lómi. Àwa táwọn alábọ́ọ̀dù là ń sọ̀rọ̀ àbúrọ̀dù làwa máa dákẹ́ ẹnu ẹ̀ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọmọ arìnrìn àjò. MS kí ló dé táyìn sọ fẹ́yìn kí ló dé táyìn sọ fún wọn tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni dákẹ́ ọmọ arìnrìn àjò ìyá ẹ̀rìn lọ tún bá jórúkọ.
ọ̀gá dákẹ́ ẹnu ẹsẹ̀ mi ò bẹ́ wí. ọmọ arìnrìn àjò. responsible muslim ní ẹ máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ká bá ọmọ. sẹ́yìn tẹ̀sán sílẹ̀ yìí ẹ̀yin sọ̀rọ̀ yìí ẹni lórí ráàpù yìí ẹ̀ sọ̀rọ̀ yìí ẹni. ọmọ májèlé ló pa Muhammadu kákùnrùn ni ikú oró ló kú gbogbo àwọn ọmọ tí Muhammadu bí ló kú lójú ayé ẹ̀ kò látúbọ̀tán. ọrùn mẹ́la ti yín kí ló pọ̀rùn mẹ́la yín ọrùn mẹ́la yín kí ló pa. Muhammadu kú kò ní pa ọ̀rọ̀ Muhammadu wá dàbí ejò tó kọjá lórí àpáta ó ní sùn. ẹjọ ẹ kọ́ àtẹ́ni sáfà tó wà lókè. ọmọ arìnrìn àjò. Ayatollah ṣe wà ńbẹ̀. Ayatollah. ẹ kálẹ́. ẹ kálẹ́ o ẹ káàbọ̀ sá. láti ẹ̀kan tí mo ti wà ní mo ń pè ẹ̀ ń béèrè question kan ní ọwọ́ ẹni tí akọ́kọ́ ń bá sọ̀rọ̀ ẹni pé kí ni Allah ń wò tí ikú fi tí májèlé fi pa Muhammadu àbí. bẹ́ẹ̀ni. alákọ̀ọ́kọ́ òun ní pé Muhammadu èèyàn bí àwa náà lòun náà gẹ́gẹ́ bí èèyàn bí wá ní. òun náà ni Muhammadu. èèyàn bí wá ní. bákan náà ni gbogbo àwọn prophet. ẹjọ Ayatollah àkùráyè má bínú èèyàn kan pè wọlé lórí nọ́mbà tàbí síta yẹn wọn náà fẹ́ dá sétò bóyá ìṣẹ́jú kan kọ́kọ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ kí Mr. Ayatollah ilé kan sí. èmi tí wọn ti pẹ́ ẹ máa sọ orí ọkàn kọ wọlé. fóònù ilẹ̀ ti kú I understand. fóònù ti fẹ́ kú. ó dá Ayatollah ẹ kọ̀ntínú gbà yẹn. so èèyàn bíi wa. ẹ sọ fún ọkọ lọ download TikTok náà. Ayatollah ẹjọ ẹ ní sùúrù ẹ sáré fún wa. ó yẹ kí Ayatollah lè ní sùúrù torí pé tó bá jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ló sì ń sọ̀rọ̀ lọ́wọ́. ok ó yá Ayatollah ẹ gbóhùn sókè ẹ ò mú tìmáìkì yín padà Ayatollah. ẹ mọ̀ pé gbogbo àwọn prophet bí mo yẹn sọ̀rọ̀ gbogbo wọn ni kò sí yàtọ̀ láàrin wa látòrí ànábì wa Adam gẹ́gẹ́ bá ṣe mọ̀ bá ṣe gbọ́ pé látara ẹ̀ ní gbogbo àwọn èèyàn ti jáde so àpèjúwe ẹ̀dẹ̀ la wá ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. mo ti understand ibi tẹ́ ń lọ àròyé ò kájọ mo ti understand. ẹni sọ̀rọ̀ so òun ni ó fi jẹ́ ká mọ̀ pé èèyàn bí àwa náà ni Muhammadu tí májèlé bá pa Muhammadu kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ pé gẹ́gẹ́ bí kan àwọn ṣe sọ pé kul innama ana basharun mislukum sọ pé èmi o èèyàn bíi tí náà lèmi náà nǹkan tí mo kàn fi yàtọ̀ láàrin ni pé yuha ilayya annama ilahukum ilahun wahidun nǹkan tí mi fi yàtọ̀ ni pé prophecy tèmi tán fèmí prophet tèmi jẹ́ òun lèmi kàn fi yàtọ̀ láàrin so kò sí nǹkan tó máa ń ṣàwa náà òun náà ló máa ń ṣe àwọn prophet understand kò sí nǹkan tí ó burú níbi pé ká ní pé májèlé pa prophet kan understand and then tábánikà máa fi hadith ká máa fi ṣe evidence hadith ó lẹ púpọ̀ ní evidence nítorí pé àwọn èèyàn ni wọ́n kó jọ iṣu ń bẹ náà hadith tó ṣe pé kò. ẹni sùúrù ta ló kọ. ẹ má bínú ta ló kọ Kùránì àwọn olóko Kùránì jọ. ọ̀rọ̀ Ọlọ́run ni tó ṣe pé àwọn wo ló kó jọ. ànábì ló gbà wá. àwọn wo ló kó jọ. àwọn sàábì ni. ta ló wá kádìsì jọ. àwọn sàábì kọ́ ní direct tábánikà wo Buhari ẹni sùúrù náà mo ń ṣàlàyé ni náà tábánikà wo Buhari ṣé sàábì ni Buhari ṣé sàábì direct. ẹni sùúrù ṣebí náà bá a ní ṣebí nǹkan tí wọ́n ń ṣe ẹni sùúrù ṣebí tó ti wà ń tẹ́lẹ̀ ni Buhari náà kó jọ sójú kan ebi tó ti wà ń bí arí níbí agbọ́ níbí arí níbí náà ló náà kó jọ sójú kan. àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá jẹ́ sí wípé àdìsí yan ọmọ bọ̀ látọ̀dọ̀ tiwọn báwo ló ṣe fẹ́ dọ́dọ̀ Buhari. àwọn ọ̀rọ̀ náà àwọn irọ́ wà ń bẹ̀ tó yẹ pé àwọn mùsùlùmí gan fúnra wọn gan wọ́n ń tẹ̀ láti lè pa ọ̀rọ̀ yẹn rẹ́ kó ń bẹ̀. I understand. ẹni tó bá fi lè mú tírọ́ fi lè wà nú àdìsí irọ́ wà nú àlùkùránì náà nìyẹn. irọ́ ò sí ń bẹ̀ nítorí àwọn sàbí direct.
ẹ kì í gbà wípé àwọn tí wọ́n ẹni sùúrù ẹ kì í gbà wípé àwọn tán kó alukurani yìí náà jọ àwọn náà ni wọ́n kó àdìsí jọ so tábà ti ń rí alukurani a máa rí àdìsí àwọn tó rújú nínú alukurani ẹ máa bá nú àdìsí àwọn tí ò pé nínú alukurani ẹ máa bá nú àdìsí báwo lẹ ṣe wá gbà wípé àwọn kan bẹ nú àdìsí tó rújú ẹ dẹ̀ gbà wípé àwọn kan bẹ nú alukurani tó rújú. ẹ jẹ́ ká ẹni sọ̀rọ̀. èyí tí wọn àkójọ níṣẹ́jú yín tẹ̀dẹ̀ ń sọ pé kinní kan rújú ẹni sùúrù yín tí wọn àkójọ níṣẹ́jú yín tẹ̀dẹ̀ ń sọ pé kinní kan rújú èyí tí kò sí evidence wípé yes alukurani yóò sáyìn Muhammad lélẹ́yìí o alukurani yóò sáyìn Allah lélẹ́yìí o wípé yes kò tí nǹkan kan tán yọ kúrò ń bẹ̀ o ẹ dẹ̀bi ẹ̀ mà ní kinní kan rújú eléyìí ó ṣe kinní kan signal wo lẹ́fi rí lẹ́fi mọ̀ wípé yes eléyìí ò rújú eléyìí ló rújú. àti gbọ́n yé ẹ dákẹ́ ẹ máa sọ ẹ máa bọ́rọ̀ lọ jàre. ẹ jẹ́ ká fi tí ń pé òkè èèyàn náà ni Muhammadu nǹkan tó bá fi lè mú nǹkan tó lè ṣe àwọn èèyàn nǹkan yẹn náà ó lè ṣe Muhammadu ẹ̀yà mo ti dáhùn ìbéèrè yẹn pé kí làálàá ń wò tó fi tí pọ́lísì fi pa Muhammadu. èèyàn ní Muhammadu bọ̀ àwọn nǹkan kan wà tí Allah dá tó ṣe fún nìkan tí ó sọ pé àwọn míì ò gbọdọ̀ ṣe nínú Islam. bíi. ṣé irọ́ ni. bíi. pé bíi tí ó bá kú kí ẹni bí kẹ́nìyàn kan má débi ìyàwó ẹ̀ kan má débi ìyàwó ẹ̀ tó bá kú àti àwọn òfin kan tí nípa ọ̀rọ̀ ìgbéyàwó tí Allah tó jẹ́ pò nìkan ni Allah ṣe fún gẹ́gẹ́ bí ìkẹ́ fún gbogbo ayé. bíi ẹ tún fún mi lẹ́sàmpù ni. èèyàn bíi tiwa lẹ́dẹ̀ tó. èèyàn bíi tiwa ni. èèyàn bíi tiwa ni. èèyàn bíi tiwa ni ṣé a máa ní a máa lẹ́lòmíràn. ẹni sùn ńgbà tó lọ bá ẹrú sùn tí àwọn ìyàwó ẹ̀ ka mọ́bẹ̀ kí ni Allah ṣe sí nígbà tó ń drag ẹ kí ni Allah wá ṣe sí fún un. tó lọ bá ẹrú sùn báwo. Allah lè gbà lẹ́ẹ̀mí tó ti lọ bẹ́ẹ̀. ẹrú wo ló bá sùn ẹrú wo. ẹ tí ì rí bẹ́ẹ̀ rí. ẹrú ẹ sọ. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ rí àbẹ́ ẹ tí ì rí bẹ́ẹ̀. ẹrú wo. oníṣẹ́ ti ríbi tó ti lọ bẹ́rú sùn. ṣé mi wà láyé wọn. ṣé ẹ ti ríbi tó ti lọ bẹ́rú sùn. wà láyé wọn ni. àlẹ́ yẹn ẹ̀yẹn sọ ẹrú wo. báwo lẹ ṣe mọ̀ ń pa ẹ̀. ẹrú wo ló bá sùn táwọn ìyàwó pa mọ́ ṣèbí mi ń béèrè lọ́wọ́ ẹ̀yin náà ìta náà. báwo lẹ ṣe mọ̀ ń pa Muhammadu. ṣebí nǹkan tá a kọ́ ni. báwo lẹ ṣe mọ̀ ń pa Muhammadu. nǹkan tá a kọ́ ni. nǹkan tẹ́ ẹ kọ́ ni. ẹ wá kọ́ ibi tí ó ti lọ bẹ́rù sùn ẹ kọ́ mọ́. bí ẹtẹ́yìn bá kọ́ mi kò bá dìjú so ẹ̀yin ṣàlàyé. ṣé ẹ máa kọ́kọ́ admit pé ẹ kọ́ mọ́ ni. no tẹ́yìn bá kọ́ mi sùn kò burú jù. kí lorúkọ ẹrú yìí ná ms bàbá ṣẹ́gun ṣe Maria ló lọ bá sùn bẹ́ẹ̀ Maria albi Equiptiya àbí kí lorúkọ woman yẹn ẹrú tó lọ bá sùn. Maria tó Equiptiya ni Maria tó Equiptiya yẹn náà ni. Maria evidence wo ẹ fún mi lẹ́fídẹ́ǹsì níbi tó ti lọ bá sùn. kí n fún yín lẹ́fídẹ́ǹsì. mo ní ìdẹ bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ gbọ́ rí ni. ẹ kò lè sọ̀rọ̀ lásán pẹ̀lú ẹnu àfikẹ́ mú evidence wá. tẹ́ ẹ bá gbọ́ rí ẹ máa sọ ní ká dẹ̀ fi bẹ̀ hàn yín. èmi ò gbọ́ ń pé lọ bá sùn rí. ok ẹ gbọ́ pé lọ bẹ́ẹ̀ ló sùn. láì jẹun pé ń pé wá kà mọ́ ẹ fún mi lẹ́fídẹ́ǹsì ń bẹ̀. pé wọ́n ka mọ́ bẹ̀ tán bù láṣọ gidi mà ní. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. tán bù láṣọ tán àtó ń bẹ̀bẹ̀ pé kán jọ pé nǹkan ò mọ̀ pé nǹkan tí wọ́n ṣe ò dá. ó wà bẹ́ẹ̀ wọn. mo ti gbọ́ ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. ibẹ̀ lálàmà àti ìṣẹ̀ wàá sọ àyà kalẹ̀ pé ó mọ̀ wọ́rì. ẹ dákun ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. súnà ní sáì ni mo. ó dà pé àyà Kùránì yẹn mo ń bọ̀ súnà ní sáì. ẹ jẹ́ kí n wáyà Kùránì. evidence yẹn mo need ẹ dákun evidence yẹn mo need. súnà ní sáì ni ms wàá bá gbé mi síbi screen. ms bàbá ṣe wà ń bẹ̀. ok ms bàbá gan tiẹ̀ ti bá wa gbé sí. ó nìyẹn bí screen yẹn. ibo. wọ́n ti bá wa gbé sí. كانت له أمة يطوعها فلم تزل به عائشة
وحفصة حتى حرمها على نفسه فأنزل الله عز وجل يا أيها النبي لما تحرم ما أحل الله لك. It was narrated from Anas that the Messenger of Allah had a friend with whom he had intercourse, but Aisha and Hafsa would not leave him alone until he said that she was forbidden for him. Then Allah the Mighty and Sublime revealed. Kò ń ṣe pé ẹ̀rí bádìí ṣe lè ṣe bí ọ̀rọ̀ ilé ṣe gbé wá kò gbé wá ń pé ó lọ bá sùn wọ́n wá kà mọ́. ẹ ní sùúrù nǹkan tẹ́ sọ pé ìrírí tẹ́ tún fẹ́ máa bá mi jiyàn lé lórí israel kẹ́ kọ́kọ́ ẹ rí nǹkan rí àfihàn yẹn tún fẹ́ máa ẹ ti wá fẹ́ di defender all of a sudden. Harry Maguire ṣé bó ṣe gbé wá nìyẹn. ẹ ti fẹ́ máa defend nǹkan tẹ́ ẹ rírí o ṣé ẹ rírí kí lẹ́yìn gbọ́yé. ṣé ẹ ti rí kí ni. kí lẹ́yìn gbọ́yé mi ọ̀rọ̀. èmi tí mo sọ orúkọ ẹrú tó bá sọ fún yín mo fi àdìtì hàn yín ẹ dẹ̀ ti di defender nǹkan tẹ́ ẹ sọ pé rírí all of a sudden. kí ni ẹ wá bí wípé kí ni nǹkan tí mo gbọ́ mi ò gbọ́yé mo gbé jáde. nínú ọ̀rọ̀ yìí kí ni nǹkan tẹ́yìn gbọ́yé. nǹkan tẹ́mi gbọ́yé ní. kí ni nǹkan tẹ́yìn gbọ́yé nínú nǹkan tí mo fi hàn yín. nǹkan tẹ́mi gbọ́yé ní. nǹkan tí mo fi hàn yín tẹ́ rírí kí ni nǹkan tẹ́ gbọ́yé níbẹ̀. kò ń ṣe nǹkan tẹ́yìn sọ yẹn pé ó wá lọ báyọ̀ sùn wọ́n wá ka mọ́ bẹ́ẹ̀ wọ́n wá bù láṣọ so wọ́n wá di wàhálà gan. kí ló wá ṣẹlẹ̀ mẹ́ kí ló ṣẹlẹ̀. ó fẹ́ ni. kí ló ṣẹlẹ̀ mẹ́. ìyàwó yẹn wọ́n. ó fẹ́ ni. Kalarubawa tẹ ìbẹ́yìn dẹ̀ ń Kalarubawa ní ṣe wo Larubawa tẹ̀ ń kà yẹn ni. Sergio Ramos ìbẹ́yìn dẹ̀ ń Kalarubawa yẹn sí bẹ̀ kan tí Larubawa tẹ̀ ń kà yẹn. And then èmi náà fẹ́ sọ ìbéèrè kan kalẹ̀ fún yín. sọ béèrè kankan àti ìdí ẹ̀ kò tí kì í ṣe Alukurani kan náà ń sọ Alukurani kan náà ń sọ kalẹ̀ ẹ kọ́kọ́ tú eléyìí náà. Kí n fi tó tu èmi náà fẹ́ sọ ìbéèrè kan kalẹ̀ fún yín. Àní ẹ kọ́kọ́ tú náà. Ẹ tú ká lè understand ẹ. Bí alátara béèrè yẹn òun ni ìdáhùn máa ti jáde. Irọ́ ẹ má jẹ́ kí dáhùn kankan jáde ní kankan ẹ tú. A ní kẹ́ ẹ tú àyà yìí kẹ́ bá wa tú kẹ́ ṣàlàyé rẹ̀ kí náà sọ ń bẹ̀ kì í ṣe pá nídìí pé bóyá béèrè question lọ́wọ́ yín o. Àyà tó wà nílẹ̀ yẹn ní kẹ́kàn bá wa ṣàlàyé rẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ ti rí Aisha ń bẹ̀ ẹ ti rí Afusa ń bẹ̀ kí dẹ̀ ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn táyíṣà tá Afusa fi wá. Ó ní kánẹtì láwo amọ̀tún ẹrú kan bẹ fún yàtọ̀ hùwà tó ń bá alájọṣepọ̀ falam tazal bíi Aisha Afusa ata aramaha ala nafsi Aisha àti Afusa kò yẹ kó gbò lẹ́yìn tí ló ń ṣe léèwọ̀ fún fàánzà òun lọ́lọ́run fi wá sọ àyà yẹn kalẹ̀. Allah ló sọ àyà kalẹ̀. ẹni sùúrù aláàlẹ dáadáa mo ń bọ̀ ẹ jẹ́ kí n sá ẹ dákun mo ń bọ̀ àníyàn yín dáadáa ṣé rí bí Afusa àti Aisha bí wọ́n ṣe ká mọ́ bọ̀bọ̀ bá ó sáré ń bẹ̀bẹ̀ bí adákun mi ní ṣerú ẹ̀ mà ẹni tó ń sọ nìyẹn so ó lóun ò ní ṣerú ẹ̀ mà eléyìí ní ó já sí ma òun ní ṣe kíní kan máa so va anzalallahu asa wa jalla lálà aláàbá sọ àyà Kùránì kalẹ̀ níbi títí ń bẹ̀bẹ̀ yẹn náà láyà Kùránì ti dé o. tó ti yé yín níbi téèyàn ti ń bẹ̀bẹ̀ láyà Kùránì ti dé pé yá ẹni sùúrù àyà Kùránì wá dé pé yá ayú ànàbí ìrẹ́ Muhammad lè má tó hàrímù kí ló dé tó ṣe léèwọ̀ má ha aláàláwò láka aláàtí ṣe lẹ́tọ̀ fún ọ ẹrú rẹ o lè bá sùn ẹrú ni o lè bẹ́rù sùn náà wáyé tó tún wá sáré bẹ́bẹ̀ tó ń gbọ́n jẹ̀nàjẹ̀nà torí ẹ pé Afusa àti Aisha ka ọmọ bẹ́ẹ̀. àdìsí yẹn ẹ ti máa mọ̀ pé dọ̀yìn fún un. àdìsí kọ́lélé à ń ká àyà Kùránì fún yẹn ládìsí. àyà Kùránì kọ́ mọ̀ sọ àdìsí yẹn tó ní sábà tó ní ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀. ẹ wò sàlẹ̀ ẹ má ti rojọ́ ju ẹ wò sàlẹ̀ àdìsí. wọ́n pè kan ní gírèdì sọ yìí. èèyàn kọ́kọ́ ìgbà tó wá jẹ́ grade sọ yìí kì í ṣe èèyàn kọ́kọ́ ṣé kí n fi àyà ẹ má dáhùn
mo ń bọ̀ kí ni qualification ti yín tẹ́ ẹ fi lè sọ pé àdìsí kan sọ yìí àdìsí kan dọ̀yìf ẹ rí grade inú àdìsí ẹ̀yin sọ pé àdìsí dọ̀yìf ni. ok kí ni qualification yín ta ló kọ́ ẹ̀yin ta ló mọ̀ yín bó lẹ ti jáde tẹ́ ẹ fi lè sọ pé ẹ̀yin àdìsí eléyìí kò dáa táwọn tí wọ́n dẹ̀ gba àwọn lárúbáwá everybody authentic wọ́n mọ̀ pé authentic làdìsí lọ́dọ̀ tẹ̀yìn bọ̀kítọ̀ authentic ó lágbára o. ṣé ìgbà tí wọ́n ti kọ́ sọmọ lárúbáwá ni. ìgbà tí wọ́n kọ grace ayé síbẹ̀ ń sìn ìyẹn tí wàá mí ni pé sọ ṣé ìwìlà dìsí yẹn. ṣẹ́yìn ní collection of adit ń bẹ̀ abẹ́ ní physical one kẹ́ lọ gbé súnà ní sáì jáde. and then kí ni. ẹ má ti kúrò lórí ẹ má ti kúrò lórí ẹ àníṣe ẹ ní àdìtì tó ní Quran verse nínú Quran lẹ́ ń pè ní dọ̀yé. ajé àdìsí tó ní Quran verse àdìsí tó ní Quran verse. ẹ wá ní tọ̀yìn fún ni. àní Muhammadu sáré lọ ṣe wà lóru ni ó sáré lọ yọ wà ní ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bó ṣe yọ lọ làwọn ìyàwó ẹ̀ yọ tẹ̀lé wọ́n bù láṣọ so ẹ̀rù bà á. kí lẹ fẹ́ ká mú níbi nǹkan tẹ́ wí yẹn. ẹsẹ̀ sọ̀rọ̀ ni. kí lẹ fẹ́ ká mú ẹsẹ̀ sọ̀rọ̀ ni. tí Allah bá lè sọ àyà kalẹ̀ níbi tó ti ká Muhammadu mọ́bi tó ti ń ṣe pàpà súpé kí ló dé tí ò lè sọ àyà kalẹ̀ nígbà tó fẹ́ jẹ mọ́jèlé. aláwọ̀kọ́. láti má jẹ́ kó jẹ nǹkan tí ó pa. ok ìgbà tí wọ́n fẹ́ de Jesus mọ́ àgbélébù kí ló dé tí kí ni. ta ló ń bá yín sọ̀rọ̀ Jesus. ẹ gbọ́ kí ló kẹ́ èmi àti Jesus àbí Jesus ìjà wèrè ni kí ni tèmi pẹ̀lú Jesus èyí pé Jesus ìjà wèrè àbí ayé Jesus tàdàdù kí ni tèmi pẹ̀lú Jesus. ẹ fẹ́ rejúwèétì mi ẹ rò pé Christian ni mí ẹ wá story mi lórí yín kẹtún rejúwèétì padà. eléyìí kò ń ṣe pé ẹ wá story. ṣé kìí ṣe pé ẹ fẹ́ rage bait mi. ládùúgbò gbogbo àdìsí ládùúgbò gbogbo bí sọ́yìn Buhari ṣe tó yẹn bóyá tóbi tó yẹn ànábì ló wá sọ gbogbo ẹ̀. ìṣẹ̀lẹ̀ ànábì ló ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ ìṣẹ̀lẹ̀ ànábì ló ṣẹlẹ̀ sí. ẹ jẹ́ kí àfààyè bá wa sọ dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé ṣe ká fún wa lẹ́rìí ó dàbẹ́ ni pé wọ́n fẹ́ máa kò yé wọn mọ́. wọ́n tiẹ̀ tó sọ dáadáa márùn-ún. wọ́n ti wà caught up in the middle of. ṣáàtì bọ́lẹ̀ ni àfàwà ẹjọ́ má bínú kí la máa fi mọ̀ pé àdìsí kan dá àti tí ò dá kí la máa rí lára ẹni tó gbà wá tá a fi máa mọ̀ pé kò dá. ṣé ń já wọn ni. ẹ jẹ́ ká fààyè sá. ètò láyé ẹ̀yin lẹ lé kọ́sítọ́mà mi lọ o ẹ̀yin lẹ lé kọ́sítọ́mà mi lọ voice yín ti le jù. èmi kọ́ omi. voice tẹ fi bá wọn mú yẹn ó ti le jù ẹ ti lé kọ́sítọ́mà mi lọ. àfàwà ni mo pè àfà dẹ̀ bọ́lẹ̀. ó ní dọ̀ífù ní sàárè àdìtì ọlọ ẹyin bíbù yìí ó lóun ò rí àdìtì yẹn rí the moment tá a gbé jáde báyìí ó ti fẹ́ máa defend ẹ̀ with immediate effect àwọn bíbù yìí èmi ò mọ nǹkan tán fi program ọpọlọ wọn o honestly speaking mi ò mọ nǹkan tán fi program ọpọlọ wọn ẹ jọ ta ni Shefty ṣe wà ń bẹ̀ Shefty Cash. Mr. Ademola okay ẹ ti mute mo fẹ́ ní kẹ́ mute náà ni Shefty ó dà gbé Shefty yóò sìn bẹ́ẹ̀ o Aládé Hakeem àbí Aládé Hakeem ni ṣé wàá bẹ̀ sà Aládé Hakeem ẹ̀ on mute mic yín sà mo ti send mic sí yín Aládé Hakeem mo rò pé on mute ń sìn ẹ kalẹ́ sà. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. yes sà ẹ káàbọ̀ sà. mo gbọ́ yín sà. ṣé ẹrú àlá níyàn àbí àgùntàn Israel sà.
Irọ́ ìbílẹ̀ lèmi o. Ẹ káàbọ̀. Yes sir. Orúkọ yín yẹn Hakeem tó wà níbẹ̀ yẹn ni bàbá ètò láyé ẹ sọ túmọ̀ Hakeem yẹn fún wọn Hakeem tán kọ síbi orúkọ wọn yẹn. Ó yẹ kán ti change ẹ̀ tó wáyé pọ̀ máa aládé ni wọ́n. Ọgbọ́n ló ń já kéèmù ọgbọ́n. Èèyàn Sọ̀díkì. Kí lẹ fẹ́ bá wa sọ láàrin ìṣẹ́jú kan ẹ ṣe? Ẹ ṣé mo dúpẹ́. Mo ti máa ń follow yín ní tipẹ́tipẹ́ tó dẹ̀ pé mo ti rí àwọn òótọ́ ọ̀rọ̀ kan ló mú nínú àwọn program yín. But èèyàn kan wà tó máa ń lẹ́nu pé òun máa ń pè yín gbogbo ìgbà pé kẹ́ wá bóun debate kí n dáhùn lóhùn. Mo wá pé kí ni reason tó máa fi jẹ́ bẹ́ẹ̀. Brother ẹ má bínú kí náà ń pè ní debate ẹ má bínú. Pé ìfọ̀rọ̀wọ́rọ̀. So níbo la wà yìí. Ó ní ìfọ̀rọ̀wọ́rọ̀ ó máa fẹ́ wo. Ẹni sùúrù ìgbà tẹ débí báyìí sàn ọ̀gbẹ́ yín wọlé. Ọgbẹ́ mi wọlé bẹ́ẹ̀ ni. So anybody tó bá ń bọ̀ wá bí báyìí tó bá fẹ́ wá bí kó máa bọ̀ wá máa gbé wọlé. Wọ́n ní ọmọ ọ̀lẹ lẹ̀rù ń bà ibi gbogbo ló gba lágbára. So ẹni tó bá débí báyìí tó bá ní ẹ̀yàn kan lòun fẹ́ kó bá òun sọ̀rọ̀ a máa aláwẹ̀. Ṣẹ́rí làákàyè wà lórí gbogbo wa nǹkan tí mi máa ń sọ fáwọn èèyàn nìyẹn làákàyè wa ní kẹjí ká lò. Àfijọ́ tílé ọ̀bá mọ́ là ní wá life tá a bá ń bẹ̀rù à ní wá life mọ́. I understand ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kó máa bọ̀ every day our life is on every day. So why táwọn èèyàn ń wá Ìbàdàn pé nìkan ń pè fún debate ìtumọ̀ debate ni ìfọ̀rọ̀wọ́rọ̀ àwọn àyàn tí ń wá ìbàyí látàárọ̀ tó ń fọ̀rọ̀wọ́rọ̀ tó ń lọ ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kó máa bọ̀. Ṣòṣò ìgbà tó bá tún lọ sẹ́ẹ̀tì stage kalẹ̀ láti pé Pasuma fẹ́ ṣeré àbáfẹ́ invite Wasiu Ayinde. So ẹ jọ gbogbo ẹnìkan pè fún debate yẹn èmi ọkàn fẹ́ máa sọ̀rọ̀ síyàn ni torí a lè torí ẹ̀sìn ká máa tàbùkù ara wa ẹ understand. Ṣùgbọ́n àríyàn ti jẹ́ nìyẹn. Mr. Hakeem láfikún mo rò pé ẹ rí àáfàá kan tí à ń bá sọ̀rọ̀ níṣe tẹ́ dé ẹ dẹ̀ rí bí a ṣe bá wọn sọ̀rọ̀ ẹ rí bá a ṣe ń gbẹ̀rí jáde fún wọn ẹ dẹ̀ rí bí wọ́n ṣe pa dátà tí wọ́n sá lọ fúnra wọn so ẹ rí pé kì í ṣàwa la jábọ̀ wọn bọ́ àbá wọn sọ̀rọ̀ ìjà à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ni wọ́n dẹ̀ ń dá wa lóhùn nígbà tán dẹ̀ rí pé nǹkan tí àwọn ní lórí ojú nǹkan kò tó nǹkan tí ó wà níbí ẹ rí i pé gbogbo nǹkan tí wọn mọ̀ tẹ́lẹ̀ la tún kọ́ wọn sódà kan lè tún nímọ̀ sí ibi báyìí iléèwé ni iléèwé àgbàlagbà àwọn tó bá ti above 18 a máa ń tútọ̀ wọn dáadáa ń bí báyìí ẹ jọ ẹ mute alhamdulillah ẹ ṣe gan Adémọ́lá ṣe wà ń bẹ̀ sà Adémọ́lá Ìbídùn are you there sir. Ẹ kú gbádùn ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ o. Yes sir. Yes sir. Gbogbo atọ́ o àbọ̀rọ̀ àbọ̀yé o. Gbogbo atọ́ yín sà. Ọlọ́run àpẹ̀lú yín o. Àṣẹ Èdùmàrè. Ẹ bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan. Àṣẹ. Mo náà bí pọ́ìntì mẹ́ta tó ń fẹ́ sọ ṣé ìṣẹ́jú kan máa tó ṣá. Anyway, number one ni pé mo kàn fẹ́ advise MS pé kàn try as much as possible ni o kàn máa change ilé tó ń gbé bí every 6 months kàn máa gbé ojú kan torí àwọn ipò yìí gbogbo ọ̀nà náà ń wá láti get location wọn so tó bá possible every 6 months kàn máa wà lójú kan for long time so number one ni number two ni pé ní last week yìí ní UK àwọn UK parliament wọ́n pass law ní floor house wọn because along the line àwọn muslim wọ́n lọ smuggle òfin kan wọlé pé òfin blasphemy so àwọn èèyàn wá kàn sọjú pé kíní yìí ò sí nínú constitution wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá sáà find out pé àwọn along the line lọ smuggle kíní ẹ̀ wọlé so wọ́n wá vote last week yìí so ìfẹ́ àwọn tó wá sí parliament ìjọ yẹn ọ̀pọ̀ wọ́n wá parliament wá scanty kan wọ́n rà pé topic yẹn wà sensitive yẹ kí n jẹ́ káwọn kan wá so wọ́n vote àwọn tó ṣe aye gbogbo àwọn tó wà mélòó ṣe aye àwọn kò sẹ́ni kan tó ṣe ní ẹ̀ so wọ́n á ní pé láti henceforth kò sí pé ọlọ́pàá wa múyàn pé wọ́n ní blasphemy mọ́ pé kò sí special treatment fún Islam kò sí special treatment fún ẹ̀sìn kankan ní UK mọ́ láti last week pé
àfa kan aṣọ ọlọ́pàá mọ̀ pé bóyá òun ṣe wá sí kàbí ó ṣe blasphemy kan wọn àfọ ọlọ́pàá mọ̀ pé kìnìún kan wọ́n ti sìn yẹn tẹ́ láti last week lọ wọ́n ti cancel ẹ̀ báyìí so ìyẹn báyẹn then lórí àwọn tó máa ń sọ yìí pé ká padà sílé pé kìnìún ó bímọ bóyá ms ti ṣe fídíò lórí láti sọ because ọ̀pọ̀lọpọ̀ understand pé ká padà sílé yẹn gangan ó mọ because ọ̀rọ̀ yẹn lójú tèmi ó tó máa tú gan mo lè tú sọ́nà mẹ́wàá bẹ̀bí a tún máa padà wá máa kọ àwọn nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ ìmí ni ẹ̀ka ká padà sílé yẹn sí bí ọ̀nà mẹ́wàá màá wá sọ létà so ọ̀rọ̀ yẹn ò kí ń ṣe ni then mo fẹ́ sọ̀rọ̀ nípa bí ọjọ́ kan lè wà tá a lè ṣe 24 hours ká fi di ẹ̀pọ̀n aláàmú ká ṣe marathon non-stop so àwọn tó wà máa ṣe morning shift afternoon shift evening shift àti night shift tẹ́ pé táwọn kan máa ṣe ń lọ táwọn kan máa dé ìjọ tí mo rí Jago yẹn inú mi dùn mo ti fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé CMS lè gbé Jago wá àwọn fi máa rí àwọn èèyàn bíkọ́ àwọn nǹkan wà ń ta tẹ́ pé ọgbà ni wọ́n CMS kò wọ́n kóhùn tí ní láwọn sójà gan níta kọ́ máa bá gbé Jago Ìṣọ̀lá nǹkan gbogbo àwọn èèyàn tó wà ń ta àwọn other people tó ń ṣe àwọn tó wà ń kọ àwọn program yẹn so kọ́ máa gbé wálẹ̀ kọ̀ọ̀kan náà but mo fẹ́ béèrè pé ṣé ọjọ́ kan lè wà tá a lè fi ṣe marathon 24 hours so káwọn èèyàn máa resume duty ó dà pé Yàmúlíkà láwọn ló máa láyọ̀ náà dìtì làwọn máa resume sílẹ̀ so 24 hours ẹ̀ta yẹn bá lè possible then ẹnìkan náà sọ̀rọ̀ pa Wolimot àwọn àfáà tá ti gba kéwú fún látijọ́ yìí so tọ́dẹ̀ ti graduate so ká máa fọjọ́ kan sílẹ̀ ká máa ṣe Wolimot ká máa ṣẹ̀fẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ká máa wà too serious so ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ tí mi ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù torí àwọn tó kù mo ní kí n máa sọ mo ní point bí wọ́n tó fẹ́ sọ̀rọ̀ yìí lórí bí a tún máa àfi tó bá gbà mí láyè ìdẹ́wà kú o no problem so. 24 hours kéré ẹ ní odindi oṣù kan marathon. Mi fẹ́ ṣàṣejù ní ká díẹ̀ pa ọ̀làmù fún ọ̀sẹ̀ of 24 hours kẹ́pọ̀ ń ro ká tẹ̀ pa ọ̀làfọ̀. 24 hours tẹ́lẹ̀ yẹn but oṣù kan kí láìpẹ́ yẹn máa kú rárá marathon. non stop kákà plug iná sí di phone kọ́kọ́ sá máa ṣe live lọ kẹ́mẹ́ lọ kó lọ síbi iṣẹ́ kó sùn kó ṣe anything káwọn ọmọdé tó kàn máa gbà shift fúnra wọn so. a month marathon a month. ẹjọ àwọn mùsùlùmí wo ló wà ní comment section kí wọ́n ṣe hi so ẹjọ. ẹnìkan wà bí already ẹ ṣe gan Mr. Ademola Ibidun ẹ ṣe gan sir ẹ ṣe gan yes sir. Alhamdulillah. Èmi ò àmọ̀ wá mẹ́ẹ̀ o. Bí alhamdulilayi là ń béèrè pé kí làlá ń wò lẹ́ẹ̀kan tí ikú májèlé fi pa Muhammadu tẹ̀ sá lọ. Ẹbí sá lọ kẹ MS ló já mi MS bèbí ló já mi. Ẹ má bínú. MS ò lè já mi láyé. Kí ló dé tí Muhammadu fi gba ìyàwó ọmọ tó gbà tọ́? Ok ṣé ìyẹn ló fẹ́ bèrè nsìn. A fẹ́ pè Muhammadu lóní sìnà ni àbí bàbá ìyá àbí ká sọ pé òbò ni Muhammadu wá wálé ayé dó. Ok ṣé ó ti tán àbó tún kù nítorí èmi náà ní ìbéèrè mi. ó kù nìbọn rò a rí i pé Muhammadu bá ìrọ̀yà rẹ̀ sùn ọba ọmọdé sùn Àìṣà lọmọdún 9 ó dẹ̀ tún bá òkú sùn àwọn àjọ̀nú tún bá sùn ó tún wá gbá ìyàwó ọmọ tó gbà tọ́. Ṣé tó bá àlùjọ̀nú náà sùn? Ó bá àlùjọ̀nú sùn náà àwọn àjọ̀nú bá sùn. Àlùjọ̀nú. Wọ́n sì pàpàpà súbẹ̀ fún pẹ̀lú orí Ìlọrin. Ṣé ṣé kí n sọ gbogbo eléyìí tó bá pé táìmù ìgbà kan ni ààrẹ máa ti ṣe kíní but alhamdulilayi àti mọ agenda yìí. Kí ló máa ṣe lẹ́yà pé gbà kan ni? No sir mo sọ pé tó bá pé gbà kan ni ìgbà tí mo ń gbọ́ orúkọ báyìí wọ́n máa ta mí lára but alhamdulilayi. Ṣé ò ṣe ni sáà ń parọ́ mọ́ ni sáà ń parọ́ mọ́ ni. Ní ọ̀gbẹ́ni ní sùúrù. Sọ̀rọ̀ bá àjọ ń pọ́ra wa lílẹ̀ kan ni ó ti disrespect mi báyìí. Ẹ má bínú I'm very sorry about that ẹ má bínú ṣé ẹ ń gbọ́ mi. Hello ẹ ń ṣèyàn àpọ́nlé náà ṣé ipá ànábì lè abẹ́ ya wèrè. Ànábì o ṣeun èmi bàbá wèrè lèmi tẹ́lẹ̀ kì í ṣe ebú náà. Ok so mo fẹ́ ṣé ọmọ Ajégúnlẹ̀ aláìdí àgbà tó bá mọ̀ bẹ̀
ibi tí wèrè fẹ́ dàrú wèrè fẹ́ dàrú. ní sùúrù gbà tí mò ń ṣe eégún mo fẹ́ sọ pa eégún gbà tí mò ń ṣe eégún mo fẹ́ sọ. níbo. ó dẹ̀ sọ pé kò dùn ẹ́ ó dẹ̀ sọ pé kò dùn ẹ́ sí i. kò dùn mí náà. ṣé bọ́n ń bẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ ni kí ló dé tó wá fẹ́ dàrú tó wá ṣépè ẹnà wọn bẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ ni wọ́n ní ànábì dó Aisha lọ́mọ ọdún 9. èpè náà fi wà wá dàgbà èpè ọjọ́ nǹkan kan lójú àwọn. ok mo ń sọ ṣé mo ajégúnlẹ̀ balẹ̀ alẹ́ àbí àgbà. lọ́wọ́ wá ajégúnlẹ̀ rẹ̀ káàkiri. ó fi Ọlọ́run búra Ọbásanlá tẹ́ bá mọ ohun mo fẹ́ ṣe fún bọ̀bọ̀ ilé ẹ̀kan ni. Olúwa fẹ́ràn mi. bí àwọn èèyàn kanjú ẹ bá mọ ohun mo fẹ́ ṣe fún. ẹ kálẹ̀ o. tó ó wá ní ewúrẹ́ ajá tí ọba ṣe kíní kẹwọn lórí ẹni tí ń dágbó ó tún wá padà wá. orí tí ó jẹ kó ni gbogbo ìgbà láwà ni yóò padà sí. ẹ máa bẹ́tò yín lọ. ẹ kálẹ̀ sá o. Olúwa fẹ́ràn mi ẹ káàbọ̀ sá. ẹ kọ́ àtàrọ̀ sá. yes sir ṣé ẹrú àlá nìyẹn àbí àgùntàn Israel àbí ọmọ aládé. èmi ò ṣe kankan ọmọ aládé lèmi o. ìbéèrè ni mo fẹ́ béèrè sọ. kí lè fẹ́ bá wa sọ láàyè ìṣẹ́jú kan ó yá mò ń gbọ́ yín. mo fẹ́ béèrè tó rú mi lójú ni sá. a máa ń gbọ́ sítórì pé ó ní Odùduwà pé ó rọ̀ láti kọ́lé ọ̀run bọ̀ wá sí ilé ayé. so àwọn àárín yẹn rú mi lójú gan pé ṣé is it possible. sọmọ Yorùbá ni bẹ́ẹ̀ ni sá ọmọ Yorùbá lèmi sá. ẹ má bínú ìbéèrè mi máa ń dàbí èébú kò ń ṣèlú o sáwọn bàbá wa sì kù láyé. èmi ò rílì gbélé lọ fábẹ́yìn. ẹ wá ní nọ́mbà wọn dání. mi ní nọ́mbà wọn. ẹ wá mọ́lé mọ́. ilé kẹ ilé ti lọ. ìjọlẹ̀ jí délé last. èmi ò mọ́lé rárá tèmi ni ọmọ Èkó làwa. ọmọ Èkó ni. bẹ́ẹ̀ like Èkó ni àwa stéèsì so àmọ́ ẹni tí. ẹ̀yin nìkan náà bí sẹ́kọ̀ọ́ ní abẹ́ ẹ̀rọ wá láti inú òkun. no like ìgbà tèmi máa fi bọ́jú àwọn parent ọ̀ máa wà àwa Èkó làwa. bàbá tó bí yín kọ́. ọ sì wà. àwọn ti dàgbà náà wọ́n ti wọ 50 náà. ẹ mọ àwọn story yẹn ò ṣe nǹkan tí èmi kọ́ rò pé mo ti máa ń wà ní program so. ẹ jókòó àbí ẹ lè wojú dádì yín. kò yóò possible na kò possible na kí ẹ máa lè wojú bàbá tó bí. náà pé bóyá ẹ lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ dádì yín. èèyàn lè béèrè náà. ẹ lè béèrè àbí. èèyàn lè béèrè rẹ ìgbà tó ń bí náà. ṣùgbọ́n tí bàbá yín sì wà láyé yẹn sì lágbàǹlé náà kọ́lọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. àmì sá. ẹ lọ bá wọn àwa náà bíbá yà ń kẹ́kọ̀ọ́ ni. ok sá. ẹ kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ wọn ìdáhùn tí dádì yín bá dá yín lóhùn ẹ lè padà wá kẹ́ wá sọ fún wa àmọ́ wá dá yín lóhùn gbà yẹn a fẹ́ mọ̀ báyà dádì yín náà ti lè rí wa ẹ mọ̀. ó dáa. wọn láti rí láti kẹsàn-án. àwọn ní any bad thought sí anything mo enjoy program náà lèmi náà ṣe ní kí n. ọ̀rọ̀ Islam là á máa fi bẹ́ẹ̀ sọ. ẹ má bínú jàre ẹ má bínú Àkànbí Ọláolúwa. ẹ sọ. ǹjẹ́ tí ẹ ti béèrè nígbà tí wọ́n sọ pé Ádámà àti Éfà sọ̀kalẹ̀ ǹjẹ́ béèrè pé kọ́ńtírì wo náà sọ̀kalẹ̀ sí gan rí. irú àwọn nǹkan yẹn náà ni ó pọ̀ lóríṣiríṣi tí mo fẹ́ béèrè àwọn nǹkan yẹn máa ń rú àwọn èèyàn lójú gan because èèyàn gan pẹ̀lú àwọn nǹkan tèmi máa ń wò tí mo máa ń gbọ́n bíbá yìí kò yéèyàn gan mọ́. ǹjẹ́ ti gbọ́ pé Muhammadu bókùsù. gbogbo ẹ̀gbọ́n oríṣiríṣi ṣàlà gbọ́ gan kiri tẹ́pẹ́ àwọn Muslim gan gbà mí náà. ètò láyé kílẹ̀ pé. lè dìfẹ́ǹdẹ̀. àtọmọ kókó tó fẹ̀yìn sẹ̀dí gíga tó gbẹ omi Zemzem. ọmọ tí ń ké tí ń fi díẹ̀ sẹ́ halẹ̀. pọ̀ lóríṣiríṣi tàdé ń gbọ́ tẹ́ pé àárín kankan tó sọ sí láti ẹjọ́ iná àwọn Muslim àti Kírísítẹ́nì gan àárín kankan gbọ́. nǹkan tó ṣàṣọ fún yín ni pé ẹ lọ sí ilé kẹ lọ ṣèwádìí ibẹ̀ lẹ ti lè gbóòótọ́ ọ̀rọ̀ àwa náà inú Islam ni wọ́n bí wa sí ẹni tí wọ́n bí sínú Islam láàrin wa ó jẹ́ ẹni tó ń bí sínú Christianity so. Okay, sir. Inú Islam nìyẹn bí gbogbo wa sí Quran la mọ̀ ń bí báyìí Quran la ń kọ́ àwọn èèyàn so àríbi tí Muhammadu tó pa Muhammadu ní sá máa sọ fún yín ẹ bá fẹ́ béèrè bí Muhammadu ṣe bókú sún a máa sọ fún yín ẹ bá fẹ́ béèrè bí ẹ bá fẹ́ béèrè bí Muhammadu ṣe digun jalè. màá láti béèrè irú yẹn so bá lè béèrè irú àwọn question yẹn lọ́wọ́ àwọn èwo lẹ fẹ́ béèrè èwo
tó kú tí Muhammed bá sùn yẹn ni níbo nínú Al-Qur'an ló wà. inú àdìsí lẹ máa ti rí yẹn. ok inú ṣé kábàá àdìsí yín ló gbé wà wá ni. bọ̀ wọ́n máa ń sọ pé sorry sir o ìgbà tẹ́ àwa ṣì kéré ta máa ń lọ lékè wọ́n máa ń sọ pé àdìsí yẹn pé àwọn àfáà mi ló kọ àwọn àdìsí kò ń yẹn ṣe pé kò àwọn tó kọ Kùránì wọn kà àdìsí. mo understand bọ̀ wọ́n máa ń sọ pé ẹ mọ̀ pé tọ́ bá ní àwọn ló mọ bọ́yìn máa ń sọ èdè wọn ní kọ́lá Rasulullah yìí kíní kan so lọ́ máa fi mọ̀ pé Muhammed ló sọ eléyìí ẹni báyìí ló sọ eléyìí ṣe understand nǹkan tí mo sọ sà. ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa àdìsí. bẹ́ẹ̀ sà. àwọn tó bá irú àdìsí kan bẹ tí Aisha ti sọ bí Muhammadu ṣe fẹ́ wọn. ok tí irú Aisha ò bá àwọn yẹn mo Muhammadu sọ lò gbà. pé so ẹ mọ̀ pé Aisha yẹn ló sọ ìyẹn bẹ́ẹ̀ yẹn. bó àdìsí ṣe jẹ́ nìyẹn. ṣé mo ń sìn irú ṣé bàbá former president of Nigeria. bẹ́ẹ̀ sà. irú bó ṣe wà láyé yẹn ṣé mọ̀ pé bó ṣe wà láyé tó ń ṣèṣẹ̀mí òun náà ń kọ sítórì rẹ̀ kalẹ̀ fúnra ẹ̀. bẹ́ẹ̀ni sà. wọ́n interview ẹ̀ tó ń sọ̀rọ̀ kalẹ̀ ìgbà tó wá kú yẹn ẹ mọ̀ pé bó ṣe kú yẹn àwọn kan bá lò gbà tán jọ̀rẹ́ ẹ̀ tí wọ́n á lọ interview wọn pé báwo ni Buhari ṣe jẹ́ sí nígbà tó wà láyé tí wọ́n á sọ̀rọ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ni. bá dìísì jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni sà. àwọn ìgbà tí Muhammadu wá kú tán àwọn the same person tí wọ́n kọ Quran yẹn àwọn náà ni wọ́n kọ àdìsí. ok. so tí ká gbébi tí Muhammadu ṣe bókú sùn wá fún yín. ń gangan ni mo fẹ́ gbọ́ báyìí sí sà. ms abaya madeleke ẹ̀dá kẹ́ bá wa gbé bọ́dà wa yìí débẹ̀. ìwà burúkú tí Muhammadu hù pọ̀ o ṣé mọ̀ pé Muhammadu kò sọmọ tó gbẹ̀yìn ayé ó kákùnrùn ni. ms baby. ẹ má bínú ṣé ẹ mọ̀ wípé ẹni yìí sọ pé òun ò kí ń ṣe mùsùlùmí ó lè sọ pé òun ò kí ń ṣe kìrìsìtẹ́nì ìbádá kọjá sí pé ẹ mọ̀ jí ká wo bẹ́ẹ̀ ẹ̀yà akọ tí kú síbẹ̀. kákan bá mùsùlùmí sọ̀rọ̀ so that kò ní dàbí kínní. ẹ̀yà akọ tí kú síbẹ̀. ṣe hello sir. then second thing tí mo tún fẹ́ béèrè kó má dàbí torí pé mo waste time so àwọn muslim náà tọ́ ọmọ nípa máa ń kírun wákàtí 5 lójúmọ́ báwo ni wọ́n ṣe mọ̀ pé òkè ìrun àṣùbà eléyìí o aago 6 ló yẹ ká máa kí eléyìí o 2 ló yẹ ká máa kí. inú àdìsí náà ti kà á. so báwo làwọn ṣe mọ̀ pé òkè téèyàn bá èèyàn ọmọ wa ní èèyàn lè gba márààrún pọ̀ lẹ́ẹ̀kan náà pé kéèyàn gbà at once kéèyàn gba ìrun márààrún pé kò ní gbà lọ́dọ̀ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ gbà ní according to the time so báwo làwọn ṣe mọ̀ tó gbà lọ́dọ̀ Ọlọ́run àti tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run. a máa gbé yín débẹ̀ yẹn náà ìrun márààrún tó ń kí kò ń ṣe Muhammadu ló mú wá àwọn ará Saudi tí ń kírun kan tó bí bàbá Muhammadu lọ́mọ. ok òun ni mo fẹ́ kẹ́ fi wọ̀n mí. Muhammadu lọ fọ́ọ̀jì ẹ̀ ni ṣé lè ka English àbí. mo lè ka English dáadáa. ẹ bá wa ka àdìsí tán gbé jáde tẹ bá rí ṣé ó sọ dáadáa ṣá. ó sì ń ṣó náà ó sì ń ṣó dáadáa. ṣé láti narrated by Ibn Abbas yẹn. hello. à ń gbọ́ yín. ṣé láti narrated by Ibn Abbas yẹn. ibẹ̀ náà ni. narrated by Ibn Abbas put on her my shirt that she may wear the cloth of heaven. And I slept with her in her coffin, that I may lessen the pressure of the grave. She was the best of Allah creators to me. After Abu Talib, the Prophet was referring to Fatima, the mother of Ali. I'm on the phone. Okay, was it ever answer? kiri pé Muhammadu bókú ọdọ àyẹkẹ kàdé sàlẹ̀ dáadáa o. mo tẹ̀sí rí báyẹn mo ti rí coffin grave. ṣe pé ànẹ́bí àwọn mùsùlùmí ṣe àgbákò ayé. níbi tó ya onídokúdo tó ó tún lọ dó òkú. ṣé kò sí ìbáwí ń gbà yẹn. ìbáwí wà ọkọ̀ ẹ̀yọ́ ọmọ àlè ní. ẹni tó ẹ mọ̀ pé first wife rẹ̀ ìrọ̀yà rẹ̀ ló bá sùn. ẹjọ́ tí ń yẹn ló kù àyẹ̀ fẹ́ clear fún mi. ṣe wá mọ̀ ẹ̀yin gbẹ̀yìn débẹ̀ ṣe mọ̀ pé Fatima yali ìyá Muhammadu sẹ́kù lọ́mọdún 6 ni gbà tó bí Muhammadu. ìyá yẹn pẹ̀lú ìyá tó tọ́ Muhammadu dàgbà àti kékeré ni Muhammadu ti ń yọjú wò di ìyá yẹn. ní bedroom. kò síbi tí ò ti yọjú wò.
tí àyẹ̀ bá ti lọ òkè wẹ̀. bóyá ṣe ṣe tí àyè ṣúgà bá lọ mọ̀mí ṣe dáhùn gbọ̀nsẹ̀ nìyẹn yọjú wò ṣúgà mọ̀mí ó wá dé nìyẹn. ẹni sùúrù ẹ̀yin gbé yín débẹ̀ ó wá try láti fọyà yẹn lẹ́nu agbára rẹ̀ ọ̀ká ya yẹn ìkanra yẹn ló mú lọ fẹ́ first wife rẹ̀ yìí rọ̀ ìyá rẹ̀ tó lọ fẹ́ yẹn ìgbà tó fẹ́rọ̀ ìyá rẹ̀ tán ó tún fẹ́ ọmọ kókó Aisha ọmọ ọdún 6 ìgbà yẹn ó ti wà ní age of 52 years ó dẹ̀ ń bá ọmọ yẹn sùn lọ́mọ ọdún 9 ẹ̀jẹ̀ tútù ni ẹ̀yin pàánẹ́bí pàṣẹ ayé ẹ̀jẹ̀ tútù ni ẹ̀jẹ̀ tútù ẹgbà yìí ìgbà tó tún wá sí yẹn tán ó tún bá ẹrú sùn àwọn ìyàwó rẹ̀ Aisha yẹn ní àtàfsà tí wọ́n tún ká mọ́bẹ̀ pé owó jíṣẹ́ àlá after ìyàwó 11 tó fẹ́ sílé ó tún lọ ń kí àwọn ẹrú tí wọ́n wẹ̀ tí wọ́n fọnu mọ́lẹ̀ Muhammadu ò ráyé wá ayé bọ̀bọ̀ yẹn bàjẹ́ gan ẹ wá wo gbogbo wa burúkú tó gbélé ayé ó kẹsàn-án bàbá yẹn gbádùn gan ni gbogbo ń tẹ̀lé ṣe ló ń ṣe ó ń jayé ni ó jayé gan ni ó ń jayé ni ọ̀rọ̀ ń jayé ti ẹni jàre ó ń jayé ni ẹjọ́ ìkejì yẹn kọ́sà àti mú yẹn kọ́sà. Ayamadélé bá wa gbé ibi táwọn sábíà àti bí mo ti lọ gbàrún wá lọ́dọ̀ àwọn sábíà tó lóun gbẹ̀sìn lọ́dọ̀ aláàdì. ìyẹn gan mo fẹ́ gbọ́. ọ̀daràn Muhammadu àwẹ̀ tẹ́ ń gbà gan Muhammadu lọ fọ́ọ̀jì ẹ̀ ni o. ṣé o fi parí láti kékeré ni wá. ṣé mo á fi parí láti kékeré. ìjẹ́ tẹ́ mọ̀ kí Muhammadu jalè. sá. tẹ́ mọ̀ kí Muhammadu jalè. ẹ ká rí yẹn náà. olè Muhammadu ju ta ní lọ. ẹ ká wo yẹn náà tí táìmù bá wà o. Muhammadu jalè jani ọ̀gá ló jẹ́ fún Sina Rambo. ẹ mọ bọ̀bọ̀ kan tó ń mú gòdògòdò tó ń mú tó jalè báyìí ó lóun jalè fún 10 years. ẹ mọ gòdògòdò ẹ sí máìkì Muhammadu ẹ mọ gòdògòdò máa ò lè kan báyìí tó ń mú 2014 àbí 11 kan nìyẹn. Muhammadu jalè jùlọ. àtúngbèjáde ní àkọ́kọ́. wọn ò tí gbé jáde ní sùúrù. ó yẹ bá wa ká. kò tí ì ṣó dáadáa o. Ayamadélé lè kọ́rẹ́ẹ̀dì. kò ṣó dáadáa àbí. wàhálà. ó gbé pínkì wáyé pínkì ṣe woman color ọkùnrin ló dẹ̀ fẹ́ kà. ayé Muhammadu bàjẹ́ gan brọ́dà mi sẹ́wọ̀n páwọn àlùjọ̀nù dó Muhammadu sẹ́wọ̀n